God bless you. Ẹ̀yin èèyàn wá o, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mama, ibi tẹ́ máa gbé rè. Ibi tẹ́ máa gbé títí ọjọ́ ayé yín. So this is where Mama will be living. Ilé on the lake. So ibi tí Mama máa gbé ni. Ibi tí Mama máa gbé ni. So Mama ṣe láìpẹ́. Àwọn tí náà lẹ́tì rẹ̀. Kí lẹ pé? Náà lẹ́tì rẹ̀. Mama ti ẹ̀ ń jó. Mama ti ń jó. Kí lẹ pé? Òjò yẹn sì ń rọ̀. Gbogbo. Olúwa ní fi ṣe ni. Olúwa ní fòjò ṣe. Ká yọ̀dọ̀ ní fún ọ̀sìn. Àmín. Ìwọ náà láyọ̀. Àmín. Agbára àṣẹ̀dá mi ó débi gíga. Àmín. Ibi gíga tí mo rí mọ́júmọ́ lónìí, ibẹ̀ ló ń lọ. Àmín. Torí àwọn mọ̀lẹ́ká kan sì tó wá wájú mi láwọn mọ̀ ọ́ lọ. Bàbá ṣe ó débi gíga. Mo ní àwọn èèbó máa yẹn kó gbogbo orí yìí. Mo wá rí gbogbo àwọn ilé tí kò náà wá gún wà sáàrin wọn nílùú èèbó. Mo ní ọkọ mi ṣáájú èmi náà tẹ̀lé ọjà ìbò máa mọ̀ lọ ibi gíga kí ni yóò lè rí ibi gíga ta lọ. Àmín. Àmín Jésù. Ó sábẹ́jì ẹtí tọ́jú mi jíjẹ mímu níná nílò ẹ máa tọ́jú rẹ̀ kò gbọ́dọ̀ sí rè kò gbọ́dọ̀ fọ ọwọ́ kò gbọ́dọ̀ sí lẹ́tẹ̀ afánimú rẹ̀ sọ̀rọ̀ èèyàn kò ní sí ọ̀nkà pé ń tọ́ bá sọ pé òun ó dènà rẹ̀ ogun ọ̀run ọ̀bà tiẹ̀. lára àwọn tí mo tara wọn jáde ẹ tọ́ bá sọ pé òun ó dènà rẹ̀ yóò dènà ògo rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀. Ikú tẹ̀yìn òkúrí ló nítọ̀hún òkú. Àmín Jésù. Ikú tẹ̀yìn òkúrí ló nítọ̀hún òkú. Àmín Jésù. Ọ̀sẹ̀ orúkọ orí rẹ̀. Àmín. Jésù Olúwa. Àmín. Àmín. Ẹ já wọlé. Ibi tí màmá máa gbé títí ọjọ́ ayé wọn. This is where màmá abẹ́ ti gbàgbé wọn ní ẹ wá àǹtí. Ọ̀ya ẹ dúró ti màmá ẹ dúró ti màmá. Ní ọjọ́ Monday, à ń mú àǹtí lọ sí hospital fún ojú wọn. Wọ́n ló sì ṣeé ṣe. So we are taking her to the hospital for her eyes. Of last month, Mama, she's 30 years old. I tell you, come here. Yeah, come here, ó láì kó máa kúnlẹ̀. Ẹ ṣe mú kí gbogbo ọmọ Nàìjíríà. Àǹtí kí wọ́n wọ́n ń gbọ́ yín. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. Ìpìlẹ̀ máa lọ ẹ̀yìn wálé. Àmín. Mo dẹ̀ kí bàbá wa nínú Olúwa náà. Ẹ̀yin ò ní jábọ́. Àmín. Ọlọ́run máa ṣèyanu lára rẹ̀. Àmín. Lórí ojú mi. Iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀yin ó máa di ọjà àgbáyé tí gbogbo ayé máa ná káàkiri. Àmín. Àmín Jésù. Àdúrà yín ó gbà. Àmín yẹn máa bọ̀ nílé. Àwọn tó dẹ̀ ràn mí lọ́wọ́ Ọlọ́run máa ràn mí lọ́wọ́. Àmín yẹn máa bọ̀. Wọ́n ti bá wọn ra gbogbo nǹkan. Ó yá ẹ wá máa wò ó. Wọ́n ṣe nǹkan àwọn nǹkan yẹn bọ̀ báyìí. Ó yẹ ló máa bá wa gbé. 2-bedroom flat. Ó ní toilet, ó ní kitchen. Ibi tí màmá ọmọ gbé títí ọjọ́ ayé wọn. Òun lélẹ̀ tán máa gbé títí ọjọ́ ayé wọn lélẹ̀. Ó yá ẹ wọlé. Níbo ni tá fi ń nu ẹsẹ̀ yẹn wà? Ó yá. Ẹ jẹ́ kí màmá fi nu ẹsẹ̀. Ẹbí wa sí nǹkan tó àti sọ fún kátó wọ bí bá nǹkan tó fi ní. Ọ̀yá màmá ẹ wá wọlé. Ẹ̀sùn màmá tó lọ ṣe evangelism yẹn ni o. Ẹ wá ẹ fún mi lówó yẹn. A fẹ́ compensate màmá. Wọ́n try. A fẹ́ fún màmá. Ẹ wá báyìí màmá. Ẹ wá báyìí. So a fẹ́ fún màmá àǹtí ẹ wọlé. Ẹ bá mú wọlé. Náà. Màmá ó yà lọ́wọ́ bá káwọn kìíní yẹn. Wọ́n bá kó wọn. A fẹ́ fún màmá the sum of 200,000 naira. Màmá ẹ dìde. Màmá ẹ gbà. God bless you ma. Ẹ dìde màmá ẹ dìde. Kí lẹ fi ṣe màmá? Màá fi mọ̀ tajà. Ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ tajà? Bẹ́ẹ̀ ni sà. Irú ọjà wo lẹ fẹ́ tà? Mo fẹ́ máa fi ta bàtà. Bàtà lẹ́ máa tà. Bẹ́ẹ̀ ni sà. With 200,000 ṣé ẹ sì máa ṣe nǹkan díẹ̀? Bẹ́ẹ̀ ni kì í ṣe díẹ̀ dájì. Púpọ̀ ni yóò sì mọ́ di púpọ̀ sí lóko. Màmá tó lọ ṣe evangelism lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn ni o. So we give her 200,000 naira gbàgbọ́ pé Ọlọ́run àtún ní kẹ́lòmí ò tún ràn wá sí wọn. This is what we have. A fún ní 200,000. Màmá yóò di owó ńlá mọ́ yín lọ́wọ́. Ẹ jẹ́ wọlé ẹjọ́ fún mi. Ẹ ṣe kó tí bá wa kó wá. Àti ra chair. So màmá fẹ́ máa tajà wájú ta. So àti ra ọjà tán máa tà náà. God bless you. Àti ra ọjà tán máa tà. So ibi náà máa bá wọn ṣe ṣẹ́ẹ̀dì sí.
ibi náà bá máa ṣiṣẹ́ ìdìsí màmá máa ta gàrí màmá ní gàrí màmá dà ẹ wá kí lè fẹ́ máa tà kí lè pè é say please focus kí lè pè é gàrí lè fẹ́ máa tà gàrí nìkan so àti báwọn àti já bí àpò mélòó kan bẹ́ẹ̀ já wọlé náà ẹ já wọlé màmá sì ti rú mi lélẹ̀ ó yá àgbá ní bá kọ́kọ́ wa àti ẹ̀rọ wa dúró báyìí náà very good so sitting room lélẹ̀ máa ń gbé ogun náà sitting room lélẹ̀ so bedroom lélẹ̀ yàrá màmá lélẹ̀ yàrá màmá lélẹ̀ so second bedroom wà bẹ́ẹ̀ yẹn ẹ jáwọ́ lélẹ̀ níbẹ̀ ẹ jáwọ́ lélẹ̀ ṣọ́tí mọ́ wa kó wa ẹ bá wa direct wọn pápápá wọn kà different wọn náà dé wọn ó yá ẹ wò wọ́n sẹ́kọ̀ọ́ kó bí bẹ́ẹ̀ kọ̀ náà èyí tó bá kó wá yẹn jẹ́ máa fídíò ẹ̀fẹ́ tó ṣe ẹ gbé orí o ẹ já kó kíní bẹ́ẹ̀ ẹ máa kó lójú ọ̀nà ẹ fà wọn màmá síbì kan ó yá ẹ máa tẹ̀lé wọn straight inú bedroom straight ó yá ẹ máa bá wa ṣe evangelist ó yá. Amen. Ó yá ta ló bá wa togi bẹ́ẹ̀dì yẹn báyìí. Ó yá bẹ́ẹ̀dì dà. Chair dà we bought gbogbo tán lónìí lè pátá láti rà. Chairs, bed, carpet. Ó yá jẹ́ carpet nínú yàrá náà. I know. Nítorí kan tí wàá sọ lé fún mi. Evangelist dà. Masali kauribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí lóhun tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Gbogbo ẹ̀yin tẹ́wà lẹ́nu ọ̀nà yẹn kúrò bẹ́ẹ̀. Oye tó yẹ kó ti kọ́kọ́ ṣe nìyẹn. Ẹ kọ́kọ́ yẹ síbẹ̀ yẹn náà. Ó yá kí náà tún bá wa kó bọ̀ bẹ́ẹ̀ yẹn. Àǹtí ẹ náà báyìí. Sorry. Màmá yẹn gbé oyún. Ẹ kàn máa bá ń gbójú màmá dáadáa. Ẹ máa jẹ́ kó máa màmá ẹ kọ́ máa ti ń gbé sójú yẹn máa dúpẹ́. Ẹ máa dúpẹ́. Odúpẹ́ mo fìyìn f'Olúwa nílé ayé, odúpẹ́ àfìyìn f'Olúwa. Kò torí mi rajà lọ́wọ́ bàbá òní kò sí. Odúpẹ́ àfìyìn f'Olúwa. Ìwà ń bá odúpẹ́ àfìyìn f'Olúwa nílé ayé. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Kò torí mi rajà lọ́wọ́ bàbá òní kò sí. Adúpẹ́ àfìyìn f'Olúwa. Ẹ ṣé Olúwa wa. Ọlọ́run kápẹ́tì ti wà mẹ́. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Èmi ló ṣe o bàbá ọmọ àṣẹ ló ṣe o. Ọlọ́run mi ó ṣe ń bàbá, ó ṣe ń bàbá ọmọ àṣẹ ló ṣe o. Ọlọ́run mi ó ṣe ń bàbá, ó ṣe o, ó ṣe ń bàbá ìyè ẹ ṣe o. Ọlọ́run mi ẹ ṣe ń bàbá. Àwa dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, ẹ̀mí mímọ́ ẹ ṣe tilẹ̀ ní Olúwa. Ṣe ń bàbá ọmọ ṣe Jésù ó ṣe. Ọlọ́run mi ó ṣe ń bàbá, ó ṣe ń bàbá ọmọ ṣe Jésù ó ṣe. Ọlọ́run mi ó ṣe ń bàbá. Àwa dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, ẹ̀mí ó ṣe tirẹ̀ ní Olúwa. Ọlọ́run àgbáyé o, you are mighty. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ṣebí ìwọ ló fojú ọ̀run ṣàṣọ̀bọ̀ra. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Jésù ṣe o. Ó yá igi bẹ́ẹ̀ igi bẹ́ẹ̀ igi bẹ́ẹ̀. Wọ́n máa ti tó o.
ọ̀gá igi bẹ́ẹ̀dì ń lọ sínú ilé náà ní igi yẹn. Ẹ máa kápò ẹ̀fẹ́ tó tó wọ́n bí. Ẹ má ṣe wọ́n wé fún mi. Toilet wọn lélẹ̀. So ibi tí màmá máa wà for the end of her life. For the end, wọ́n ti gbé bẹ́ẹ̀dì dé, wọ́n ti gbé bẹ́ẹ̀dì dé. Gbé bẹ́ẹ̀dì dé. Ẹ̀jẹ̀ wọn ní sáńdì. Wọlé sáńdì. Ẹja láìlọ́n bẹ́ẹ̀. Oya wọlé màmá yẹn wọlé ẹ̀rọ bẹ́ẹ̀dì. Ẹja láìlọ́n náà. Ẹja láìlọ́n náà. Ẹja. Aṣọ. Ẹja bẹ́ẹ̀. Ẹja láìlọ́n. Ta ló fẹ́ fẹ́? Last one to one church. Daddy, you very God bless you, God bless you. She's 30 years. 30. And you're going to small girl. Can you get a small girl? That's your bed, Darani. That's your bed name. Very good, very good. See, yara mama ni. Bẹ́ẹ̀ náà la ṣe ṣe fún àǹtí yẹn náà. Ó yá, ẹ máa bọ̀. Àǹtí yẹn náà máa bọ̀ ní yàrá yín. Ẹ máa fà wọ́n. Bẹ́ẹ̀ni tí wọ́n dà. Bẹ́ẹ̀ni tí wọ́n náà dé. Ó yá, please come. Mama, ẹ bá máa àǹtí yẹn bọ̀ náà. So this is the second room. Ẹja, ẹ bá wọn já ẹja. Lókè yẹn lè máa kún tẹ̀kọ́. So ibi táwọn màmá máa wà for the rest of their life. Area àdúgbò Ẹgbẹ́dá ló wà. Ẹnìkan ní sẹ́kọ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sẹ́rẹ̀ ẹ̀ǹdẹ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní sẹ́rẹ̀ fún wọn ní èmi ò mọ̀. Ẹnìkan ní bò ló ṣe jẹ́ mi sàmọ̀ pé ibi tí màmá ó ti máa ṣe ayé wọn rí for the rest of her life. Pẹ̀lú àwọn ọmọ wọn. Àǹtí yẹn alámọ́bá wọn ṣojú wọn ní Monday. So then àgbà Ọlọ́run gbọ́ pé ọmọ obìnrin kékeré yẹn 30 years yẹn ó máa marry. Tó ti dàgbà. Ó start àwọn disabled. So kò disabled bẹ́ẹ̀ náà. So
yàrá tí ọmọ wọn obìnrin rẹ̀ àǹtí ẹ má bọ̀ ẹ wá yàrá yín nì ẹ má bọ̀ ọ̀yá ẹ wá jókòó sórí bẹ́ẹ̀dì ẹ jókòó sórí bẹ́ẹ̀dì ẹ jókòó bẹ́ẹ̀ ọ̀yá ẹ̀yìn yàrá tí ń lélẹ̀ yìí o yàrá tí ń so ojú yín á lọ sí ojú yín ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe so àwọn pílò lélẹ̀ ẹ aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà ẹ já tẹ aṣọ bẹ́ẹ̀dì náà aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà ó yẹ ìdìde náà ìdí ẹ jẹ́ ká tẹ̀ tán so ibi tí màmá máa wà àtàwọn ọmọ wọn ojú tó di láì àǹtí wọn lọ́kọ bẹ́ẹ̀ ọkọ wọn ò ní nǹkan kan àbí ẹ sọ̀rọ̀. mi ọkọ mi kò ní nǹkan kan ọjọ́ tó àjọ débi báyìí ó lọ gégi àdẹrúmọ láti ìgbà yẹn. wọ́n lọ gégi ni lọ́jọ́ tí mo wá yẹn ẹ rí wọn mọ́ láti gbà yẹn láti bí ọ̀sẹ̀ méjì kó tó di pa wá ẹ gbúrò wọn bóun náà ṣe ríṣẹ́ ní fọ́tò ọkọ yín ṣé ẹ bímọ fún wọn ọmọ wọn tẹ́ ẹ bímọ fún wọn dà. àwọn wà ní èdè àwọn wọn ti tra wọn náà tra wọn struggle kiri. ok wọ́n lọ́kọ bẹ̀ tí wọ́n rí ọkọ wọn tọkọ ń bá kọ́ máa kọ́ sí fídíò ìyàwó yín rè o ìyẹn ọmọ màmá yìí àwọn lọ́kọ pẹ̀lú bá ṣe blind yìí ẹnìkan fẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ẹ lọ gégi wọ́n ní wọn wà rí wọn mọ́ láti gbà yẹn ó yá ẹ tẹ́ aṣọ bẹ́ẹ̀dì ẹ tẹ́ aṣọ ẹ bá gbé pílò yẹn sí pílò kan fáwọn àbí very good ẹ gbé gbogbo pílò yẹn everywhere carpet yẹn aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n ní ọ̀gbìn ní pílò wọn ni màmá ó ti dọbẹ o màmá ẹ má bọ̀ lọ́dọ̀ yín kí ló tún gbélé kí ló gbélé. tébù màmá rè é wọ́n tún gbé tébù dé. pèsè àárín méjì ó yẹ bá gbé tébù wọlé. kò mí ẹ gbé tébù wọlé kó má tún dé stop lẹ́nu ọ̀nà ẹ gbé tébù wọlé God bless you. mo fẹ́ appreciate àwọn vocals wa. àwọn workers Àgbàlá Gabriel Jésù àwọn ọmọ Olúwa ni wọn àwọn bàbá àwọn náà lẹ́rìí tán ṣe wọ́n tra láti Monday wọ́n ti ń sáré káàkiri ó yá everywhere bí gbogbo nǹkan yìí ṣe débì Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ wa ẹ bá mi appreciate àwọn òṣìṣẹ́ wa gan they are trying ẹ jọ̀ọ́ ẹ rán mi sí wọn ẹ ní kí n fún wọn ní they tried wọ́n ṣe á rí mi wọ́n ṣe pé èlò láwọn fẹ́ gbà they are not after money they are so transparent like wọ́n ready láti ṣe àwọn bàbá anulẹ̀ ìkan tiẹ̀ wà tíyàwó ẹ̀ ṣe bímọ kò dúró tíyàwó ẹ̀ tó bímọ ó ń sáré ti foundation káàkiri no àwọn workers wa wọ́n try please appreciate them on our behalf our workers are trying they are well trained and ní wọn tí wọ́n pọ̀ àwọn lẹ́ ń wò yìí díẹ̀ ní wọn làwọn tẹ̀ ń wò yìí díẹ̀ ní wọn làwọn tẹ̀ ń wò yìí díẹ̀ làwọn tó wà lẹ́yìn bíi náà díẹ̀ tó làwọn náà ó yá díẹ̀ làwọn tẹ̀ ń wò bẹ́ẹ̀ náà ó yá kí ló tó ń gbé bọ̀ wọ́n lọ kó ṣe àwa. wọ́n bá fix cotton ẹni tí a fi ṣe cotton náà la fi ṣaṣọ bed wọ́n bá aṣọ bed yẹn n tó wà lẹ́yìn ara cotton náà ló wà níbi aṣọ bed ẹ wo cotton yẹn ẹ má ti dàbò window tán o ó lè já ríran o cotton wọn bẹ wọ́n ti ń gbé chair bọ̀ gbogbo kitchen utensils wardrobe everything pátá ọjà màmá wọ́n ti ra everything pátá ẹni tí gbogbo nǹkan yẹn cost I don't know wọ́n ti ń gbé chair wọn bọ̀ wọ́n ti ń gbé chair wọn bọ̀ ẹ̀dùn chair màmá wọ́n bá yín get chair mo bá wọn láyé náà yẹ mẹkáníkì kan máa kó nílẹ̀ wíyá. bàbá o máa ṣe Jésù ó ṣeun Ọlọ́run mi ó ṣeun bàbá ó ṣe o. ẹ má yìn ọkọ arúgbó Jésù ni o ṣe mi o. bàbá ó ṣe o ṣeun bàbá. Mama last week bàbá ó máa ṣe Jésù ó ṣeun. For the rest of our life. Ọlọ́run mi ó ṣeun bàbá ó For the ṣe rest o. of our life. Ó ṣeun bàbá bàbá ó máa ṣe Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá ó ṣe o. Olúwo ṣe o. Ẹ ṣe o. Àdúpẹ́ o. Ẹ ṣe o. Sáwọn owó ní ká sì dúpẹ́. Jésù ṣe o. Ìyókùdà. Wọ́n kó tí a bọ̀. Ó yẹ bọ́ wá sí mi. Jésù ṣe o. Ẹ ṣe o. So, to God be the glory, great things he has done. Tọ́lọ̀ ti ṣe ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ já wo kitchen yẹn náà. Màmá ibi láti máa dáná rè. So, wọ́n kó kinní náà bọ̀ ń bẹ̀.
wọn bá kitchen yẹn ni so ó ti dà tètè lára. ẹ máa fọ bọ́m̀bẹ̀ omi máa yọ so ibi kitchen màmá ní gbogbo nǹkan tó máa lò ní kitchen láti rà pátá abọ́ gas pot ṣíbí basket gbogbo tí màmá fẹ́ lò pátá láti bá wọn rà láti ra gbogbo nǹkan tí màmá ó lò sí ibẹ̀ pátápátá láì kú ẹyọ kan gbogbo nǹkan tó wà nínú ilé pátá láti bá wọn get láì kú ẹyọ kan a ṣe fix àwọn bọ́ọ̀bù yìí ni a ṣe ra àwọn bọ́ọ̀bù yìí náà ni so to God be the glory great things they have done gbogbo ògo jẹ́ ti Ọlọ́run lókè kì í ṣàwá o kì í ṣàwá kì í ṣiṣẹ́ á rí mi o tọ́lẹ̀tì lélẹ̀ ó ní so God bless you ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ dìde sí wa ẹ̀ ní máa ní ẹ̀yin tẹ́ ẹ dìde sí wa ẹ̀yin tẹ́ ẹ dìde sí màmá yìí ẹ má bọ̀ ẹ̀yin tẹ́ ẹ dìde sí màmá yìí ẹ̀ ní máa ní Àmín Jésù. ẹ̀ ní sọ́nà ní ohunkóhun ẹ̀yin tẹ́ ẹ dìde sí màmá yìí ojú ò ní tì yín ẹ má bọ̀ ẹ̀yin tẹ́ ẹ dìde sí màmá yìí àtàwọn ọmọ wọn ẹ̀ ní ṣaláìní màmá àpò oúnjẹ ara oúnjẹ sílé fún yín ara oúnjẹ sílé fún yín ara oúnjẹ sílé gbogbo ẹ̀ àti bá àwọn ará ọjà gàrí wọn náà fi máa ta gàrí àti ra bọ́tọ̀ fún máa ta àti máa ra kóńgò àti ra golo àti ra àpẹẹrẹ kíní bá abọ́dẹ̀ fún máa ta àti ṣe tébù fún yín tébù tẹ máa gbé sí ẹ kàn máa ṣe ayé lọ sí yín ẹ gbà kíní bẹ́ẹ̀dì lè yọ ta ló máa ń fix bed bọ́láńkà chief mi wà owó ẹ̀rí ni kí iná tó wọ̀ tí kí náà ń gbé bọ̀ kí náà ń gbé bọ̀ kí náà ń gbé bọ̀. So èyí tẹ́ fẹ́ pè wá wọlé 07054900751 07054900751. Then if you love to support more pé no mo ṣe fẹ́ kán ra nǹkan báyìí fún wọn no mo ṣe fẹ́ kán ṣe nǹkan báyìí àbí mo fẹ́ kán máa fún yà lówó pé ilé kan dì mú then I get the phone fún màmá we got mama and ara phone fún wọn ara phone fún wọn kí lélẹ̀ fan tara fún màmá ní fan ni wọn lélẹ̀ ṣé kí ni ṣe ó súnmọ́ tó mi àbíká wọlé fan tara fún wọn ó yẹ bá a ṣe ẹ máa já ta ló fẹ́ já ẹ bá a já ta ló ń bá wa já ẹ bá wa já yẹn ara phone fún màmá. We bought so many things for her. Ara fan fún fan tó máa lò. Oore tí bàbá ṣe o, ó jọ mí lójú. Ẹ jẹ́ ká lọ tó mẹ́rin. Oore tí bàbá ṣe o, ó yà mí lẹ́nu. Bàbá olóore o, ẹ ṣé àdúpẹ́. Oore tí bàbá ṣe o, ó jọ wá lójú. Ara wardrobe ni wọ́n ti wardrobe méjì àbí. Bàbá ṣe o, ó yà mí lẹ́nu. Bàbá olóore. So as a get phone fún wọn, ẹ bá pín ní ẹjọ́ kan number ẹ pín ní síbẹ̀. Maybe some people would love to contribute more to support them the more. We pray for the blessings of God upon your life. This is the mama. This was the mama we took from the street last week Saturday. So to God be the glory. What God has done in her life. Oh yeah, Mileno, àwọn èèyàn dìde sí mama gan, and this is where mama will be staying for the rest of her life. Pẹ̀lú àwọn àtàwọn ọmọ wọn. So God bless you. Ẹ̀yin tẹ́ dìde sí wọn ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ̀yin tá àgbàlẹ́ máa ṣe fún màmá bóyá lóṣooṣù lókù. Ẹ bá fún màmá 10,000 lóṣù. Ẹ bá fún 5,000. Wọ́n máa tán tajà o. Maybe you want to do something for her weekly, monthly. Àwọn èèyàn wà bẹ́ẹ̀. Then màmá ṣe ní sim. Ṣé mo nọ́mbà yín tá bá ti fún yín fóònù sim. Táyà ti sim yín bọ̀nú ẹ̀. Tí nọ́mbà yín ó ṣe pé torí mo fẹ́ káwọn èèyàn máa pè yín direct kán máa kí yín lórí fóònù so wọ́n bá wọn kó fóònù yẹn máa ṣe àbáwọn màmá ní ká báwọn gẹ́sì tọ̀nà sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ò láì fóònù ńlá wọ́n láwọn láì ìtọ̀nà sọ pé làwọn fẹ́ máa lò and they get the phone to the glory of God. Ó yá kí náà ń gbé bọ̀ ó yá ó pẹ́ àwọn tí àyè kú dà. Oore tí bàbá ṣe o, ó jọ mí lójú.
Oore tí bàbá ṣe ó yà mí lẹ́nu. Bàbá olóore o, ẹ ṣé àdúpẹ́. Oore tí bàbá ṣe ó jọ wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá olóore, ọpẹ́ ló yẹ wá. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá olóore, ṣe àdúpẹ́. Bàbá olóore, àgbẹ̀ ló yẹ wọ́n. Oore tí bàbá ṣe ó jọ wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá olóore, ọpẹ́ ló yẹ wọ́n. Oore tí Jésù ṣe ó yà wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá olóore, ṣe àdúpẹ́. Ìyá ta ló fẹ́ gbé tó bẹ́ẹ̀ jọ. Bàbá olóore, àdúpẹ́ ṣe. Àṣepé mi ò àṣepé mi ò mọ̀ọ́lé. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìbàrà wíwí. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàgbà ò mọ̀ọ́lé. Ọpẹ́ yẹ ọ́ o bàbá, ọpẹ́ yẹ ọ́ o bàbá. Olódùmarè àsòrè kárí ayé, ó ṣòre fọba ó tó ṣe tíjó yẹ dáadáa. Ọ̀ya ẹjọ́ kò tó sílẹ̀. Sorry. Ẹja náà ló dá. Ibo ni ìmọ̀ ìwé yìí lọ. Ìgbà náà ló dá. Bó ṣe máa wà náà. Nígbà ìwé ní ṣe àgbẹ̀ ìgbà náà ló wà. Ọ̀yọ́ gbé bẹ̀rẹ̀. Ṣé ìyá yín lọ́wọ́ jù? Ẹjẹ́ kó lọ sí lẹ́yìn ilẹ̀kùn yẹn. Ṣé rí bí ibi tẹ̀ wáyé bọ́lá ẹ̀kọ́ wà? Kó fẹ̀yìn sí bíbá yìí. Oya, very good, ló káre, very good. Ẹ kàn sún, wá sún sẹ́gbẹ̀ẹ́ díẹ̀. Ẹgbẹ́, ẹ wò, ó ti wà ókè. Very good. Ó yẹ ẹja ṣì wò. Kídà. Ó ní kí àbí. Sorry. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ má bọ̀ wá méjì. Ó yá ta ló ní irú òkè ìbẹ̀rẹ̀ bọ́ọ̀tì lílé. Kọ́ lọ kó sórí bẹ́ẹ̀dì mi. Kọ́ lọ máa ṣí lọ. Kí ló tún gbé bọ̀ báyìí? Ẹ dá police sọ̀wọ́. Ẹ̀pẹ̀lẹ́, sorry. Wow! Ó mà ti ń dúró lọ́kẹ́. Ó ti mú yẹ̀sì. Màmá, ẹ jókòó lórí chíànà kan tó gbé yòókù dé. Ẹ jókòó lórí chíànà kan tó gbé yòókù dé. Èmi ò bá lè dúpẹ́ sọmọ. Ṣé pé mi ò ní bẹ́ẹ̀? Àyà tó gbé ẹgbẹ́. Ẹ fẹ̀yìntì náà. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàwà òmòore. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàwà òmòore. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìbàrà. Bàbá ò bá lè dúpẹ́, àṣepàwà òmòore. Ọpẹ́ yẹ ọ́ o bàbá wa àgbàlagbé bẹ́ẹ̀ ní ọpẹ́ yẹ ọ́. Màmá wa, ọpẹ́ yẹ ta ni? Jésù Olúwa ni. Tó wá lórúkọ tó ń bẹ̀ mọ́. Ẹsẹ̀ ẹ̀yin lẹ́nu ṣe ń ju ẹ̀yin lọ́sọ̀rọ̀. Ṣé ẹ̀gbọ́n tá à ń sọ ni? Màmá, ẹ stop, àní ẹ stop ẹsẹ̀. Jésù ẹ ṣé o, bàbá ẹ ṣé o, àdúpẹ́ o, àdúpẹ́ àfìyìn Olúwa lẹ́sẹ̀ ayé, àdúpẹ́ àfìyìn Olúwa. Lóòótọ́ rí wà dáadáa.
lọ́wọ́ bàbá ò ní kó sí. Àdúpẹ́ àfihàn Olúwa. Bàbá ò bá lè dúpẹ́, àṣepáwa ò mórè. Bàbá ò bá lè dúpẹ́, àṣepáwa ò mórè. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìgbàlà kiri. Bàbá ò bá lè dúpẹ́, àṣepáwa ò mórè. Mo ṣe o, ọlọ́run ẹ̀mí nílẹ̀ ṣe o. Ẹ ra sà, ó gbé sísè. Ẹ ra sà, ló ń ṣe sà. Ló ń ṣe sà. Kúkú lágbára wa, bàbá mi mọ̀ ṣe. Bàbá mi mọ̀ ṣe o. Ẹ̀mí yá mọ̀ ṣe. Kúkú lágbára wa, bàbá mi mọ̀ ṣe. Yes, sir. Bàbá mi God mọ̀ bless ṣe you. o. Yes, sir. Àwọn kè bómi wọn lélẹ̀. Bless you. Amen, sir. Yes, sir. Thank you, sir. God bless you, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Ilé ó yẹ kó wá sí ìgbà yìí. Bí tí a ilé ẹ bá gbé ilé sáré báyìí. Ẹja mú bèlè sẹ́gbẹ̀ẹ́ ìdí ẹ̀sìn. Nílá yẹn ló máa wá síbẹ̀ yẹn. Eléyìí náà yẹ kó wá sẹ́gbẹ̀ẹ́ ń bí kí nílá yẹn wá wá sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Mú bèlè báyìí. Bàbá mi máa ń ṣe. Ẹ fi bàbá yẹn lẹ̀, ẹ fi wọ́n lẹ̀, ẹ rí ẹ fi bàbá yẹn lẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Ó kú délé síta kan ní sísíta kan. Ẹ kú iṣẹ́ evangelist. Kí ló tún kó bọ̀? Wọ́n fẹ́ lọ gbé tí àyè kù. Tí àtọ̀kù. Ìyàwó kitchen gas yẹn mú àwọn gas. Gas náà wọ́n bọ̀ yẹn. So everything is set for Mama to the glory of God. We want to appreciate our lovers. We shall be well with you in the name of Jesus. The Lord shall prosper the works of your hand in the name of Jesus. You shall never lack any good thing. You will receive good news in the name of Jesus. As you have stood up to support this wonderful family, with the Lord in His glory, stand up to help you at this moment in the name of Jesus. We will never go astray in the name of Jesus. In Jesus' mighty name. So here we are. Our one new fasting. We look at 5 days. We need our 5 days. We fi gbàdúrà fún ọ̀nà yín máa là. Amen. Then gbogbo ọjọ́ àwọ̀ ìlà fi ń ṣiṣẹ́ òru. Our now we're 24 days. Our anniversary is 24 days. And I'd like to announce to you our anniversary àjọ̀dún ọdún kẹfà Àgbàlá Gabriel. Ó máa wáyé ní Àgbàlá Gabriel Prayer City ní Ẹgbẹ́dá. Ó máa wáyé ní on the 27th of this month. 27th of this month. So àjọ̀dún ọdún kẹfà táwọn pè ní the merciful God. So I'd like to invite you to our anniversary. Be our guest. And I pray you will never remain the same again. Àjọ̀dún yẹn yóò jẹ́ one of the best anniversary that is so far. So it's like my great girl. So great personnel are coming, and I would love to invite you. But if you don't more inviting. You love me. I want you to come to the anniversary on the 27th of this month. 27th, last Sunday, I am inviting you. I'm inviting you to be our guest on that day. So, Kojino, Titi Egbeda Loa, to ba timba that anyway, they will road. To ba they will want to go see Egbeda junction, Egbeda. Then, Anisho Rolo Juma, one of our bad duo, auntie, Unilo Adua, Oda, Shema, I need the Adua. If I don't know why,
ò ní forí kó bí ìparí ọdún. So mò ń pè yín wá síbi ìṣòro agbára tá a bẹ̀rẹ̀ láti ọjọ́ Tuesday every day la ń ṣe ìṣòro 24 days fasting and prayer. Ó wá jẹ́ pé ìṣòro la fi ń ṣe ìṣòro ó dẹ̀ lágbára lọ pípọ̀ àkọ́ni ẹgbẹ́ nǹkan gbé wọ̀nyí. To God be the glory. Thank you so much for your wonderful support. Ẹ ṣé o. Mama, ẹ bọ́ ẹ bọ́ ẹ pé nǹkan wọlé. Very good. Ẹ kọ́ gbé chair náà, àwọn agbáhùn ilé. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀. Ẹ wo owó yín o. Very good. Yeah. Ẹ ṣé bàbá mi. Wow. Ó yá kán gbé kíní ẹ̀sìn kán gbé tébù yẹn káàkiri. Tébù yẹn kò ní lọ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kó lọ ṣé báyìí ni straight ló yẹ kó lọ straight. Ó yẹ wá síbí. So we bought lamp. Ọ̀rọ̀ lamp ẹ má bá ń kó jáde.